láti darapọ̀ mọ́ àwọn Indigenous Yoruba People Security Team (IYPST), àwọn tí ó wá tọkàntọkàn tí wọ́n ṣe é gbọ́kànlé, alágbára àti onígboyà, ẹ kàn sí ìpínlẹ̀ Ìdànrè àti ìṣàkóso Ọ̀yọ́ àtijọ́ +234 905 873 4311, ìpínlẹ̀ Ọ̀rọ́lẹ̀ àti Olúmọ +2778 379 5511, ìpínlẹ̀ Ìbàdàn +234 916 338 7473, ìpínlẹ̀ Èkó àti Ìrágbìjí +233 54 697 2631. Àkíyèsí: àtẹ̀jíṣẹ́ lórí WhatsApp nìkan ni o.